irú kí wàá leléyìí? Wọ́n yọ ojú àtàwọn ẹ̀yà ara òkú lọ nínú yàrá tí wọ́n tẹ́ ẹ sí l'Adó-Èkìtì. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí òkú ọmọdékùnrin kan tí wọ́n ń porúkọ rẹ̀ ní Goodluck ti kó jìnnìjìnnì bá àwọn olùgbé àdúgbò Òkè Oníyọ Ajílósùn nílùú Adó-Èkìtì pẹ̀lú bí àwọn ẹ̀yà ara rẹ̀ kan ṣe déédé di àwátì nínú yàrá tí wọ́n tẹ́ òkú rẹ̀ sí. Aláròyé gbọ́ pé wọ́n ní Goodluck fẹsẹ̀ pa níbi tóun àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń gbá bọ́ọ̀lù lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn. Bóyá àìtètè mójútó egbò ẹsẹ̀ rẹ̀ ló ṣokùnfà bí kòkòrò ṣe wọ̀ ọ́, léyìí tó mú kó dùbúlẹ̀ àìsàn. Inú àìlera náà ló sì padà kú sí lẹ́yìn ọjọ́ díẹ̀ tó ti wà lẹ́nu rẹ̀. Alẹ́ ni wọ́n gbé òkú ọmọkùnrin yìí padà sílé wọn lẹ́yìn táwọn dókítà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ó ti kú. Wọ́n tẹ́ òkú rẹ̀ sínú yàrá kan nínú ilé tí wọ́n ń gbé ọ̀hún, wọ́n sì tilẹ̀kùn mọ́ síbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n rọ ìyá rẹ̀ láti lọ sùn síbòmíì títí dọjọ́ kejì tí wọn yóò sìnkú rẹ̀. Ìyàlẹ́nu pátápátá ló jẹ́ fáwọn ẹbí olóògbé ọ̀hún nígbà tí wọ́n wọnú yàrá tí wọ́n tẹ́ ẹ sí lọ́jọ́ kejì tí wọ́n sì ṣàkíyèsí pé àwọn amọ̀òkùnṣìkà kan ti yọ́ wọnú ibi tí wọ́n tẹ́ olóògbé ọ̀hún sí, tí wọ́n sì ti yọ ojú rẹ̀, wọ́n gé ahọ́n ẹnu rẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n tún gé díẹ̀ lára ètè rẹ̀ lọ. Ẹnìkan tó bá oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní àwọn nǹkan tí wọ́n yọ lára ọmọkùnrin náà fi hàn pé àwọn afiniṣètùtù ọlà ni wọ́n ṣiṣẹ́ ibi náà. Ó ní àwọn mọ̀lẹ́bí olóògbé ló yẹ káwọn ọlọ́pàá mú dáadáa nítorí ìṣẹ̀lẹ̀ burúkú náà kò lè ṣẹ̀yìn wọn. Wọ́n ní kò lè rọrùn fún aráàta láti lọ dán irú nǹkan bẹ́ẹ̀ wò láàrin òru mọ́jú. Akọ̀ròyìn wa gbọ́ pé wọ́n ti fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn agbófinró létí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí lórí rẹ̀. Olúṣèyẹ Ìyíadé ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún iléeṣẹ́ Aláròyé Online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.